ẹni gíga bí a kò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ là á rí bí a kò bá rẹ́ni gbọ́kànlé àtẹ̀rámọ́ṣẹ́ ẹni. Ìyá rẹ lè lówó lọ́wọ́ bàbá rẹ lè lẹ́sìn lẹ́kàn bí o bá gbójúlé wọn ohun tọ́tọ́ ni mo sọ fún ọ. Ohun tí a kò bá jìyà fún ṣé kì í pẹ́ lọ́wọ́ rárá. Ohun tí a bá padà ṣiṣẹ́ fún ní pẹ́ lọ́wọ́ ẹni. Apálára ògún bá nìyé kan báyé bá ń fi ọ lónìí bí o bá lówó lọ́wọ́ aya máa fi ọ lọ́la tàbí kí o wà ní pàtàkì aya yọ sí tẹ̀rítẹ̀rí jẹ́ kó o dẹni tí ń rágó aya máa ń mú sí ọ. Ẹ̀kọ́ sì tún sọ nílọ̀gá múra kó o kọ́ ọ dáradára yóò sì rí àpò ènìyàn tí ó fi ẹ̀kọ́ sẹ̀rírí dákun má farawé wọn. Ìyá ń bẹ fọ́mọ tí kò gbọ́ ẹkún ń bẹ fọ́mọ tó sá kiri má kó òwúrọ̀ ṣeré ọ̀rẹ́ mi múra sí iṣẹ́ ọjọ́ lọ.